Even bó ṣe ń lé àwọn block yẹn mo like it. But iṣẹ́ yẹn ti slow. Mo ṣáà mọ̀ ọ̀nà bí tíṣẹ́ yẹn lọ. As in, wọ́n á jẹ́ kí n bẹ̀rẹ̀ padà. Hello sister. Ẹ jọ̀ọ́ ṣé mo lè rí? Anyway, I'm Jide by name. Can I know yours? Lolade. Wow, what a fine girl. What you say fine now? You look quite now fine. Surely, she give up on me. You like her, so you can't do my friend. Oh, it's too much. Yeah, you're marrying the fine, but at least I'm not adjusted now. I'm getting down. Ṣèkìrì ló pọ̀ yẹn kò sí ló fẹ́ ṣe fún ẹ pé a ti jù ká. Sọ̀rọ̀ sókè wèrè. Mo ti sọ. Ṣé bàbá yẹn ó ń disturb mi gan. Mi ìdẹ̀rù bóyá ẹni tó lè sanjọ́ ni torí bí mo ṣe ń wo yẹn ẹni tó jẹ́ pé mo rí tó ń bọ̀. Ẹ má gbé kíní ẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ má gbé kalẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ gbọ́ ẹ má balẹ̀ jẹ́. Àjò bàbá yẹn ibi iṣẹ́ bricklayer labour ni mo ti bá so mi mo wò pé bàbá yẹn ò lè sanjọ́ kí ló ní tí mo fẹ́ jókòó tì. Wo gbàgbé gbogbo yẹn kò tó máa sọ fún yín nìyẹn ẹ má máa já tinú mọ̀ràn mọ́. Òkè sọ̀rọ̀ yẹn ló wá kó léyà ló kó lé sọ ló kó rù bíi dìmàrú àbí ó mọ ọkọ tó ń ṣe ẹ ò dẹ̀ mọ iye ara ẹ àtọ́lì jẹ́ kí n já ẹ tán ìjì ò yẹ pọ̀ ju tó yẹ rẹ. Mo sọ pé lébọ̀ lẹ́nìkan ó kì í gbé bọ́tẹ́ tó ní ẹ ló máa ń dè bọ̀ how are you doing? Bóyá wo ẹ bóyá wo ló jẹ́ lébọ̀ yẹn palliative house ní wọn táwọn nǹkan tó wà nú ẹ̀ ó yẹ bọ́ tó bá jà tó ẹ̀ ń tà ẹ̀ tó bá wo bẹ̀ pé nǹkan tó wà níbi tó lágbára ó yẹ àkànṣe steady ó yẹ sìn tó ayé pé nǹkan tó bá ń bẹ̀ kó pọ̀ kó jáde á kó wọn bí àwọn ará ìṣèké mi àrẹ mẹ́kọ́ ẹ̀ fún ẹ ó yẹ àfáyéláyé fún àwọn ìyá ní tiwọn ó yẹ àwọn àgbà ṣèké ni gbé yòókù mi kò yẹ sìn ó kì í jẹ́ kí bọ́ọ̀sì brain ẹ̀ jẹ́ jẹ́ẹ̀dẹ́ bẹ́ẹ̀ tán lọ́rẹ́ mi kan ó yẹ a máa pè ní Déjì fọkànláìsà la máa ń pè ojú fọkànlá fi ń gbó bàbá yẹn àti ń gbówó lọ àwọn òde mọ̀ ìgbà tó káàsì àti ọmọ pé yahoo boy ni tó ṣe kí ni tó ń jẹṣu gidi ó yẹ sìn akọ̀wé ń tà ẹ̀ agbátara ẹ̀ agbẹ́wìtì agbájẹ́ lóríṣiríṣi ó yẹ sọ̀rọ̀ àwọn yẹn ò kí ń mọ̀ tó bá ti wà jẹ́ pé bẹ́ẹ̀ náà ni tó jẹ́ pé lébọ̀ yẹn ni gbàtọ̀wọ́ Jídé yẹn náà. Àjò set àwọn twins warrior. Oh God, pàmì yáyé sá. Ó kì í jẹ́ kí n tún pọ̀ sí gbé mi. Ṣé mo yẹ lọ̀rọ̀ ọtí sọ̀rọ̀ yẹn? Oníṣẹ́ wa tọrọ pé àwọn no contest ló sọ yẹn. Àwọn ìṣẹ̀yẹ bọ́dá jáde any question of the day tù. Ó mọ̀ kọ́ máa já yín lọ. Kì í ṣe, màá tún máa rí iṣẹ́ ti gbọ́. Máa já yín lọ. Ó dáa. Ó yẹ rárá
nǹkan tí mo máa sọ fún yín nù o ẹ máa ṣe bí olóyin burú gbà mí iná ẹ̀wò bẹ́ẹ̀ ṣe ń gbé kinní ìlọ̀ta mo ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe bí olóyin bú nu àwọn ọmọ tó ti sáré tẹ kinní ìlẹ́nu sí o ṣe ayé yín báyìí. àgbẹ̀ orí ẹ̀ ti dàgbà gbà mí kẹ̀ ẹ̀yẹ gbà mí kẹ̀ kálí kí n máa bá mẹ́sà ìgbẹ́nu ilẹ̀ gbá yà ó rẹ̀ tó lóyún láyọ̀ tó wọ tẹ́rìtì mi wá wọ tẹ́rìtì mi wá tó bá mi láti tó bá mi jẹ́ kúrò mo lẹ̀ sunkún fún ẹ. ẹgbẹ́ tó fún sọ́run jẹ sẹ́yìn gbogbo nǹkan tẹ́ máa ń ṣe o bí ẹ bá ṣe wíwẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ti bẹ́ yẹ̀ dànù ṣáyà wèrè gan ni ẹ lọ́ọ́ tẹ kẹ́ẹ̀kì fún mi tó wá sọ̀rọ̀ búkú sí mi. èmi àti ẹ ìwọ ẹni rọrẹ tiẹ kí ló bẹ ṣe. ẹ wo sẹ́yìn yìí ti ẹ̀kọ́ mo bá wá jà yìí sẹ́yìn pé mo ṣe tíátà. mo tíátà yẹn mo mọ kí ló ṣẹlẹ̀. mo á fẹ́ ya fíìmù kan ni mo á fẹ́ mọ̀ lọ àwọn èèyàn mo fẹ́ lo àwọn bíi ọdún mo fẹ́ lo Ibrahim Sata mo tún wá fẹ́ lo ògo náà mo wá fẹ́ bí pé báyà mo tiẹ̀ lé ògo lò. kò sàtẹ́ àlọ́ òní rógó lo wèrè ní ẹni. ilé ògo lò ẹbẹ sórí ibú ni mo ní báyà mo fẹ́ lo ògo lò ẹ wá sọ pé ilé ògo lò ẹ yá wèrè gan ni. kí ni wọ́n ṣe wèrè jẹ́ ó dà wèrè ní. ẹ wọ́n lè pa mi pàlú lè pa mi pàlú lè lè pa mi pàlú lè 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 pa mi pàlú lè lè. kódà bó ṣe ń ṣe mí o nítorí pé mo nífẹ̀ẹ́ náà ló jẹ́ kó máa ṣe òun fún mi I love you. Ìgbà wo tí máa wá báyìí ṣé ò ní disappoint. a ní mi ò ní disappoint mo máa wá. Bí ká ń lọ wá important. ọgbọ́n mi máa wá. Are you sure? ìwọ ṣáà ti ṣe owó yẹn sí mi tó bá ti fi owó yẹn sí mi promise mi. Owó nìkan náà ló mú all the time owó yìí a jẹ́ ń fún ẹ o ṣe náà bó ṣe yẹ kó ṣe. Are you sure? Okay. Ó dà pé mo ní lákàánú bẹ́ẹ̀ ní WhatsApp. Ṣé tí wọ́n yẹ tí mo bẹ̀rẹ̀ ṣe ń sìn? ó ti wọlé. Má disappoint. ó ṣe ọkọ mi. Má disappoint tí wọ́n gbé ṣe máa ń ṣe all the time yẹn. mi ò lè disappoint ẹ. Okay. Bọ̀ ṣé tí pé mo lọ́ọ̀bù ẹ náà ló fẹ́ máa ṣe. Why are you running? Káàsán o. Ẹ káàsán ma. Ẹ káàsán o. Ẹ rà mọ́. Owó. Ẹ jọ máa Tọ́lá ní ìwọ̀n béèrè. Tọ́lá ní. Bẹ́ẹ̀ni. Ìsìn náà ló bóde kò sí lé o. Bí mo ṣe gẹ́ ẹ̀ náà. Ẹ jọ ṣé kò ṣáà ní pẹ́ mọ́? Wọ́n bọ̀ o. Ṣé o sì? Mo lápọ̀ìntìmẹ́ǹtì pẹ̀lú ẹ̀ ni. Pé nọ́mbà rẹ̀. Mo ti pé kí n tó wá bí náà. Bó ni ti jíṣẹ́ fún un? Àbí mo lè dúró dè yín wa? Ara o, wọ́n dúró dé o. Ọ̀rọ̀ àmọ́ ẹ jọ tí ó bá dé ẹni Jídé béèrè ṣẹ́ gbọ́ mọ́. Jídé. Bẹ́ẹ̀ ni ma. Ọ̀dà mo ti lọ. Ń jíṣẹ́ fún un. Ọ̀rọ̀ àmọ́. Ọ̀dà bọ̀ o. Sùn ọ̀dà wọn. Ilẹ̀ o. Ọ̀la. Why are you running?
ní òní lọ́wọ́ ni àbí tó fi jẹ́ pé ó tẹ̀ wá ní kẹ̀kẹ́ ni ó fèlè ó ní ìwà rẹ̀ dá ó fèlè ó ní ìwà rẹ̀ dá ìyẹn kẹ̀kẹ́ mi. àwọn obìnrin tó wà ní tàǹsì amúmọ́ra la máa ní o àwọn kọ̀m̀plẹ̀ tó ń kọ̀m̀plẹ̀ lórí wọn yẹn wàá múmọ́ra ní o kò sóbìnrin kankan tó dá ní lásìkò yìí o. gbàgbé ẹ̀rọ understand àwọn òbí tó wà tàǹsì ṣe rí all the time demand wọn ti máa pọ̀ jù so wọn rí láti lọ́ọ̀bù rárá owó nìkan náà mọ̀. sórí tipẹ́tipẹ́ wọn ti mọ sọ pé ìwọ lóbìnrin mọ̀ òṣòbìnrin ọ̀hún tí ò ní láìkí owó pàápàá jùlọ tí wọ́n bá sì wà níta ẹlòmíì máa ń dún nídò pé jẹ́ kí n gbà tí máa gbà kó tó wọlé kí ṣòwò tó máa ná ní oṣù lọ́wọ́ ẹ̀. ẹ̀sà mi ò lè parọ́ fún ṣe rí lifestyle táwọn ọmọ yẹn ń lò sí owó dà kó yàtọ̀ sí time lẹ́yìn lò ṣe rí àwọn obìnrin sí nǹkan tí wọ́n wà after ni pé send owó sí mi it's like gbígbà pé wọn already àti marry ok ẹgẹ boss béèrè mi ṣe rí lè tí mo ṣe ń fẹ́ sí tí bá pè kò sí anything tó máa mú happy láyé ju pé tí bá fún lówó tí bá pè á send owó sí tí bá dé kó wá mi wá kò ní dáhùn tí bá wá lọ lébi kí n bá yà arúgbó lọ́dọ̀ wọn ló ṣe ìjáde sí má dẹ̀ ti gbé kí n tó débẹ̀ so ṣé ní tí a fẹ́ bá kalẹ̀ nìyẹn. gbogbo wa tó bá rí tó ń lù tù dá faramọ́ títí tó fi lọ bẹ́ẹ̀ abúlé ló jẹ́ sí mi ní ìgbọ́dọ̀ rí mi lẹ́sẹ̀ rẹ̀ kí n pè lẹ́rẹ̀ tó ti yẹ sí wàá fẹ́ kó tètè wá solution ṣe sí. wàá try kan kó mọ sálóògùn tí mo fẹ́ rí fún mi kí kó má ṣiṣẹ́ mi. ẹ̀yin ò ń ṣẹ̀ mi o. má bínú má bínú. ọlọ́run mi ì lè parọ́ fún ẹ̀ ò ń ṣẹ̀ mi. kó má bínú. ṣé torí pé mo nífẹ̀ẹ́ ló jẹ́ kó máa ṣe gbogbo ohun tó ń ṣe òkè tó bá yá ń sìn ẹ́ máa ní òkè òpẹ́pẹ́sẹ́ o àwọn ọkùnrin àdá nǹkan kan ìwọ náà wo bó ṣe ń ṣe mí náà. a ní kó má bínú. why are you keeping promise me tó o dẹ̀ fùfẹ́ rẹ̀ ẹ mo ní pé àjọ fẹ́ jáde o báwo ló ṣe ń ṣe báyìí Tọ́lá ni. ó mọ̀ kó tó máa ṣẹlẹ̀ lọ́tùnún la èmi àtẹ́jọ́ máa jáde tó ti yẹ bẹ́ẹ̀ so mo dẹ̀ máa lọ ọ̀sẹ̀ kan kí tó kúrò lọ́jọ́ ẹ̀. ọ̀túnla. bẹ́ẹ̀ ni. pọ́lá ló bu ọ̀túnla lójú. tó rẹ̀ rò nǹkan tó ń sọ ẹ̀ dáadáa ṣá. mo mọ nǹkan tí mo sọ bọ̀ bébí o mọ nǹkan tí mo fẹ́ mo máa ní ìdáwọ́ owó kan so that máa lè fi change àwọn wíẹ̀sì mi bẹ́ẹ̀ ni mo dẹ̀ tún ní ìdí fóònù náà iPhone mo fẹ́ o. is that all? so tí n bá ti lè get iPhone fún ẹ̀sìn fóònù tẹ́yìn obìnrin máa ń lò náà ju iPhone SR náà lọ so tí n bá bẹ́ẹ̀ get ẹ̀ ń sìn pẹ̀lú owó yẹn are you sure it's okay for you? ó máa rà kó ṣe. ilẹ̀ ṣọ́ọ̀ kó máa wá wọ́n mọ̀ pé mi ṣẹ̀ṣẹ̀ máa send owó sí ẹ̀ náà mo ní àkáǹtì ẹ̀ ń bì máa forward owó yẹn sẹ́ǹsì. iPhone ni mo fẹ́ o. tí n bá dẹ̀ ń bọ̀ máa bẹ́ẹ̀ get iPhone yẹn dání bọ́ má tún disappoint mi o. ó máa ra ó ṣe gan-an jẹ̀rẹ̀ má gbàgbé owó yẹn wà important gan bẹ́ẹ̀ ni ó ṣe. you know I love you. okay ó dàbọ̀. Ajo my God. Ajo. Why are you running? ṣòkòtò bírò. ọ̀dà dídé. ṣòkòtò bírò. sí òsì kí lẹ wá ṣe ládùúgbò wa. àpò mo wá wo ọmọ ilẹ̀ mi kan bíi ní Tọ́lání. àti Tọ́lání. tí mo ti ń bọ̀ lọ́nà bíbí máa kódà kájọ pàdé ni ẹgbẹ́ bẹ́ẹ̀ náà gbà. so omi ìpè ibi ló gbà. ẹ wò bóyá ká gba bíbí wàhálà ẹja mọ̀ràn yín. mú mi débẹ̀ mú mi débẹ̀. ẹni pé. a ní o jájọ débẹ̀ ìwọ ló mọ ibi tó gbà náà jájọ débẹ̀. ibi tí ń lọ rí wọn ti pẹ́. má wọrí ó ti yé mi má wọrí ṣáà mú mi débẹ̀. wo ibi tó gbé báàgì sí láì fi owó jù.
Tọ́lání. Mi kì í ṣe Tọ́lání o. Ṣé kò sọ fún yín pé ìfẹ̀sì lọ́wọ́ yín? Sọ fún mi bọ̀ mi mọ̀ pé situation tí kejì ẹ wà ní. Kò sí ṣòwò. Ẹ wo ẹ má bínú. Mo lè sọ fún bá máa jáde lẹ́yìn. Ẹ jọ ìgbà wo ló máa dé? Ó máa tó ṣe méjì kó tó dé. Ọ̀sẹ̀ méjì. Ẹ pé kí n tó wà náà ó lóun wà nílé ló sọ fún mi. Kí ló ń ṣe gẹ́ẹ̀ náà? iPhone tó ní kí n bọ́ òun gẹ́ẹ̀tì òun náà ni mo rà dání náà. Bóyá ẹ̀ tẹ̀ tún máa attract ẹ̀. Ẹ jọ tí Tọ́lání. Mo sọ náà. Ẹ̀yin obìnrin ẹ̀ máa lọ́rùn o. What is all this? Kí ló dé tó ń ṣe gbogbo ilé náà? Náà sọ fún kí ló fẹ́ tí mi ṣe fún ẹ. wọ́n yẹ ibi iṣẹ́ bricklayer labour ni mo ti bá so mo wò pé bàbá yìí ò lè sanjọ́ kí ló ní tí mo fẹ́ jókòó tì. Wo gbàgbé gbogbo yẹn gbọ́dọ̀ máa sọ fún yín nìyẹn ẹ má máa já tinú mọ̀ràn mọ́ òkè sọ̀rọ̀ yẹn ló wá kólé àló kólé sọ ló kóòrù bíi ìdìmọ̀rú àbí ó mọ ọkọ tó ṣe ẹ ò dẹ̀ mọ iye ara ẹ àtọ́lì jẹ́ kí n já ẹ tán ìjọ yẹ pọ̀ ju tó yẹ rẹ. Mo sọ pé lébọ̀ lẹ́nìkan ó kì í gbé bọ́tẹ́ tó ní ẹ ló máa ń dè bọ̀ àwọn àyùdú yìí bóyá wo yẹn bóyá wo ló jẹ́ lébọ̀ yẹn palliative house nírú wọn táwọn nǹkan tó wà nú ẹ̀ ó yẹ bọ́ tó bá jà tó ẹ́ńtà ẹ̀ tó bá wo bẹ̀ pé nǹkan tó wà níbi tó lágbára ó yẹ àkànṣe steady ó yẹ sìn tó wáyé pé nǹkan tó bá ń bẹ̀ kó pọ̀ kó jáde á kó wọn bí àwọn àdéṣe kí ni àdé mẹ́kọ́ ẹ̀ fún ẹ ó yẹ àfáyéláyé fún àwọn ìyá ní tiwọn ó yẹ àwọn àdá ṣe kí ni gbé yòókù mi kò yẹ sìn. Advice. Ok, ṣé wọn mọ plan tí mo ní fún ẹ ni? Owó bí mo ṣe ń pè ẹ́ pé kó jẹ́ ká lọ síbi kan àwọn parents mi ló ń disturb mi. Mo dẹ̀ sọ fún brother mi mo sọ fún wọn mo ní gbogbo ẹ̀yin obìnrin kankan náà ni. Fuck up life ẹ yẹn o. Fuck up. I can't continue with you. No, let's expect you to continue pẹ̀lú ẹ̀ náà. So o kàn decide pé o kò fẹ́ máa gbá mi lásán. Rárá, mo ṣe bí lébọ̀ ní ẹ̀mí. Kò ń ṣe bẹ́ẹ̀. Kò ń ṣe báyẹn because ó tẹ̀ ti rí bákan lára ti. ẹ kú iṣẹ́ ń bẹ̀ yẹn o. Ẹ ṣé o àǹtí. Ẹ ṣé. Labour. Tó jẹ́ pé ilé ẹlẹ́kẹ̀rin mi ni wọ́n bá mi parí lọ yẹn. Ṣé bóun lélẹ̀? Ẹ jẹ́ mú blọọkì ń fọ́ ogun blọọkì site. Ọ̀gá ẹjọ́ ẹ má bínú torí Ọlọ́run ẹjọ́ ẹ má bínú ṣé gbọ́ ẹjọ́ ṣé ẹ má bínú. But kí ni gbogbo òsì báyìí gan? Nígbà mo ní kó wá supervise tó yẹ kó wọn náà the same thing náà ni ó yẹ kí bí ti dé window level náà. Ẹ wo ẹ má bínú adìẹ ńlá àgùn ìyẹn ni òjì ká fura o àwọn bricklayer wa wọ́n ṣiṣẹ́ fún wa gan o láti àárọ̀ ẹnu sẹ́ni wà wọn ò kú òbí iṣẹ́ o ẹ má bínú ọ̀gá. Gbọ́ nǹkan tó ń sọ náà. Ok, iṣẹ́ wo lẹ ti ṣe ń bì? Ilé tó ń lọ sí 4 story ẹ wo bí tẹ bá ṣẹ́ dé náà. Ẹ má bínú ẹ má bínú. Wọ́n sọ fún mi pé capable pẹ̀lú iṣẹ́ yìí nìyà. Ṣé rí bó ṣe rí ni sà ẹ má bínú sà ṣé ti gbọ́ ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ìkíní tẹ sọ pé fún mi nínú mọ́tò ẹjọ́ ẹ má bínú ṣé gbọ́. Tó bá jẹ́ ẹ̀ ló ń dáṣẹ́ dúró kò sí problem. Ọ̀gbẹ́ni Ọpẹ́ kí ni gbogbo eléyìí kan tó ṣẹlẹ̀ gan. má bínú ṣe ẹjọ́ torí Ọlọ́run ìgbà díẹ̀ nìkan fún wa di táìmù di a máa parí iṣẹ́ yìí ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má bínú ẹjọ́. Ó rí bákan lára mi o. ẹ má bínú. ẹ bá wa mówó òun ẹ méjì tí ì lọ o. Bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ jáde. Ògbó eléyìí èmi ò fẹ́ jà ẹ̀yin náà ṣiṣẹ́ kíá sórí yín burúkú sẹ́yìn yàwó eré ní. No, I can't continue with you. O ti fuck up nìyẹn. No, let's expect you to continue pẹ̀lú ẹ̀ náà. No. Ìwọ ló choose pé tó fẹ́ fi life ẹ̀ ṣe nìyẹn. A lè continue. Àfìgbà tí bad advice kò bá mi fún. Why are you running?
Ẹ káàsán ma. Ẹ káàsán o. Ẹ ra mọ. Owó. Ẹ jọ máa Tọ́lá ní mo béèrè. Tọ́lá ní. Bẹ́ẹ̀ni. Ìsìn náà ló bóde kò sí lé o. Kí ló ń ṣe gẹ́ẹ̀ náà? Ẹ jọ ṣé kò ṣáà ní pẹ́ ma? Wọ́n mọ̀ o. Ṣé o sì? Mo lápọ̀ìntìmẹ́ǹtì pẹ̀lú ẹ̀ ni. Pé nọ́mbà rẹ̀. Mo ti pé kí n tó wá bí náà. Ó ní ti jíṣẹ́ fún. Àbí mo lè dúró dè ni wa? Ara o, wọ́n dúró dé o. Ọ̀rọ̀ àmọ̀ ẹjọ́ tí ó bá dé ẹni Jídé béèrè ṣe gbọ́ mọ́. Jídé. Bẹ́ẹ̀ ni mọ́. Ọ̀dà mo ti gbọ́. Ń jíṣẹ́ fún. Ọ̀rọ̀ àmọ̀. Ọ̀dà bọ̀ o. Sùn ọ̀dà wọn. Ilẹ̀ o. Ọ̀rá. Òpònú ni bọ̀bọ̀ yẹn ọ̀dọ́bọ̀ yẹn wáyé ó fẹ́ gbé mi jáde ni o ti rò bóyá o ti rọ ọmọ kan tó kàn máa sáré lọ jẹṣẹ́ lọ́wọ́ kan níbo ní asáré darúgbó kíákíá. mo fẹ́ fọ́ọ̀lẹ̀ tún kọ̀ wò ní ó kì í jẹ́ kí n bọ́ọ̀sì green yẹn òní ní ìgbà kan ó yẹ òun máa sọ ọmọ ẹ̀ sọ lórúkọ ẹ̀ mo gbọ́ ọmọ kan fún un pé kókò ṣe kí ni kí ẹ kàn pàtọ́wọ́ ẹ̀ wá ṣe bí bóyá kọ́gà kan lọ gbé skóòpù pọ̀ lóríṣiríṣi kò rí bẹ́ẹ̀ dé kò rí bẹ́ẹ̀ wọ̀ kò rí bẹ́ẹ̀ ṣe àdéhùndọ̀bí yóò padà ṣe kí ni mẹ́ẹ̀kún ẹ̀. ó mọ nǹkan ọjọ́ kọ́ jẹ yẹn bẹ́ẹ̀ ó yẹ ẹ́ sìn so tó bá ti tẹjọ́ mi tó bá tún ti ń pọ̀ bẹ́ẹ̀ yẹn ní àti ro 36 ní pé kí ló fẹ́ ṣẹlẹ̀ 2+2 ni kò fún mi 4 2 náà ni ó yẹ a máa tú kò sí nǹkan kan bẹ́ẹ̀ gbáà ó yẹ ayé ẹ̀ ti ta o. Tí ẹ ti bàjẹ́. máa wọ̀ rí Ọlọ́run tí ẹ ti bàjẹ́. tó bá máa ta yíwá arúgbó ló máa wá. lọ́wọ́ ẹ̀ tún lè rí. Aṣọ tí mo wọ̀ fine ó fine ẹ̀rọ táyì wọ̀ bó ṣe dẹ̀tí. ṣé ẹ rí bọ̀bọ̀ tó máa ń pè yín lẹ́kì píkì kọ́ rẹ̀ ẹ jẹ́ mọ píkì kọ́ rẹ̀ kẹ mọ́ lọ fi ọkọ ṣàlè kẹ mọ́ fi àlè sọkọ. Kí n má fi ọkọ ṣàlè kí n má fi àlè sọkọ. ẹ lọ ẹ ṣe mà. àti wá. ẹ̀rẹ́ tó fọ̀bọ̀ lọ yín. Ọ̀bọ. Ọ̀ fọ̀bọ̀ lọ yín. Bí bá rí ẹni tó bá fọ̀bọ̀ lọ yín. Èmi fẹ́ràn bọ́ o. Mo fẹ́ mu lọ lóyìnbó.